kú dédé ìwòye o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ló tún dé sí etí ìgbọ́ yín àti sí ojú ìwòran yín. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ayérayé a dúpẹ́ lọ́wọ́ yín, àyìn lógo afọpẹ́ fún yín. Àjúbà yín torí pé ṣeun nítorí pé àmì yín dúró láéláé. Lẹ́ẹ̀kan sí àyìn lógo nítorí pé ẹ tún ràn wá lọ́wọ́ láti péjọpọ̀ ní àṣálẹ́ yìí káàkiri àgbáyé. Bàbá Olú ẹ gba ọpẹ́ gba ẹ̀yìn wa. À ń jáde lọ báyìí nínú ọ̀rọ̀ yín. Lórúkọ Jésù Olú ẹ ṣí wa níyè. Kẹ́ ẹ ràn wá lọ́wọ́ kí ọ̀rọ̀ yín kó sì wò wá sàn. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ní àwọn ìfilọ̀ bíi méjì kan fún wa. Mo sì rọ̀ wá wípé kí ẹ jọ̀ọ́, mo bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Mi ìfẹ́ dárúkọ orílẹ̀-èdè báyìí bẹ́ẹ̀ ni. Torí gbọ́dọ̀ àìkú fàríyànjiyàn ní ìhà ibì kan láìpẹ́ yìí. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ máa rántí ìdí ẹ̀ gan tí a fi gbé iṣẹ́ ìránṣẹ́ wa sí káàkiri àgbáyé báyìí. Mi ò lè sọ pé àwa la gbé gan bí kò ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ wo orí ọ̀fẹ́ yẹn, mi fẹ́ jẹ́ ká bàjẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa, mi fẹ́ ká bà orí ọ̀fẹ́ yẹn jẹ́. Ní ọ̀nà wo? Ní ọ̀nà yìí gan ni. Ṣé rí àsìkò tá a ní kẹ́ ẹ pè wá, ẹ jọ̀ọ́, mo fi yọ̀ lọ́rùn bẹ̀ yín, mo bẹ̀ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká stick to that time. Ṣé rí ayé ló bàjẹ́ tí ìbá ṣe bẹ́ẹ̀. Mọ́mì kan ṣí mi níyè lónìí. Wọ́n sọ fún mi pé mo jẹ́jẹ́ mọ̀ pé àwọn pásítọ̀ kan sọ pé o lè pè mí ní anytime. Mo dẹ̀ sọ fún mọ́mì yẹn pé tí a bá rí pásítọ̀ tó bá sọ pé o lè pè mí ní anytime, ó ń tájẹ́ tí ó wà kó ẹni. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Mo bẹ̀ wá. Ṣé rí iṣẹ́ ìránṣẹ́ t'Ọlọ́run gbé wọlé wa lọ́wọ́ yìí, ẹ ràn wá lọ́wọ́ ká lè ṣe é. Jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ kan. Ẹ má bínú pé tí mo fi pàdé wa nìyẹn lónìí. Ẹ jẹ́ kí n sáré fún yín ní àpẹẹrẹ yìí. Ṣé rí àpẹẹrẹ tí mo fẹ́ fún wa yìí, mo fẹ́ sọ bí ojú ọjọ́ ṣe rí lójúmọ́ fún wa. Má ti jẹ́ àsọgbà tá a bá jí. Ká bẹ̀rẹ̀ láti aago 2 àbọ̀. A ní kí àwọn èèyàn a ṣí fóònù wa sílẹ̀ láti aago 2 àbọ̀. Ṣé rí aago 2 àbọ̀ yẹn kì í ṣe ìgbà tí a ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Ṣáájú kó tó dìgbà yẹn la ti ń dá àwọn èèyàn lóhùn lórí messages ní orí WhatsApp wa. Ṣé rí táago 2 àbọ̀ bá lù yẹn nígbà míì, earpiece máa wà létí báyìí. A dẹ̀ máa bá àwọn ènìyàn. Ṣé rí ká tó parí conversation kan pẹ̀lú ẹnìkan, fóònù wa ti máa ṣe gbagbagbagba. Èyí tó bá bọ́ sásìkò gbà tá a parí ọ̀rọ̀ yìí, a tún wọlé sí discussion ẹlòmíì. Ṣé rí nǹkan tá a máa ṣe ń gbà yẹn nìyẹn, sometimes 6 hours non-stop. Tẹ́yìn náà bá tẹ́yìn ò bá ti ṣiṣẹ́ ní phone center, kò yẹ kí earpiece wà létí ẹ̀bẹ̀ yẹn. Ó dẹ̀ fún wa ní kí n sọ ní ètò tó máa yé wa, ó affect health wa nígbà míì. Ẹ wò nígbà tí mò ń wo fídíò kan ní YouTube tí ọkùnrin yẹn ní tó máa ń charge tó máa ń lo fóònù ó léwu. Gbogbo wa náà la dẹ̀ mọ̀ lóòótọ́, ṣùgbọ́n nígbà tí fóònù wa bá ṣiṣẹ́ iṣẹ́ tó bá gbóná bátìrì dẹ̀ ń lọ, a máa tún kìbọn náà. Ẹ wò ṣé nígbà tá a bá ti ṣe yẹn tí tá a bá ti wá wò pé ó dáa, ó ti rẹra, ẹ jẹ́ ká stop náà, a máa pa fóònù fúngbà díẹ̀. Ṣé rí àti ní tan fóònù yẹn padà. Ìdí tá a rẹ̀ fi ń tan ni wípé àwọn prayer request ojúmọ́ kì í ṣe nǹkan tó yẹ kẹ́nìkan dojúkọ. Ìgbà míì ó máa lọ sí 400. Bẹ́ẹ̀ ni prayer request. So ṣe tá a bá ṣe copy ẹ̀ tán lálẹ́ yẹn, àwa náà sinmi, á jẹun, tá a bá rí a lè wo ìròyìn tàbí ká wo bọ́ọ̀lù, a máa fi yẹn relax. Tá a bá ṣe yẹn tán báyìí, a wá bẹ̀rẹ̀ àdúrà ní alẹ́. Ṣé nígbà tí ẹ rí ètò wa máa ń wà frustrating jù ni pé nígbà tá a bá ní ká máa wá copy àwọn prayer request àtàárọ̀ yẹn, ìgbà yẹn làwọn kan bẹ̀rẹ̀ sí wá pè. Wọ́n dẹ̀ máa pè gan. Mo fẹ́ bá arábìnrin kan jà ní àìpẹ́ yìí. Bó ṣe ń pè yẹn bẹ́ẹ̀ ni mò ń copy àwọn nǹkan tí mò ń copy tó pọ̀ gan. Ó dẹ̀ pè for 22 times. Mo ní 22 missed calls. Ìgbà tí wọ́n wá di 23rd, wọ́n á gbé. Wọ́n á ní madam, mo ní bolẹ̀ ń gbé. Ó dárúkọ orílẹ̀-èdè yẹn, mo ní ó ṣe mí láàánú pátápátá. Pé orílẹ̀-èdè tẹ́ ń gbé yẹn ó ṣe mí láàánú gan. Ó yẹ kẹ́ ti kẹ́kọ̀ọ́ 1 or 2 things. Bàtẹ́ bá pè lẹ́ẹ̀kínní ẹ̀kejì tí ẹ ò bá rí pé wọ́n gbé yẹn, ó yẹ kẹ́ pause, kẹ́ ní sùúrù díẹ̀. Ní sùúrù, ẹ̀ dẹ̀ ń pè léra. Ìgbàgbọ́ wọ́n ṣáà ní kí n má bínú páwọn òun mọ̀. Ẹ wo àwọn kinní wọ̀nyí kò ní ràn wá lọ́wọ́. Wọ́n á sọ fún wọn pé à ń kọ́pì àwọn tó ti bẹ̀ wá níṣẹ́ látàárọ̀, báwo ṣe fẹ́ iṣẹ́ ìbáyìí. Ẹ jẹ́ mọ̀ pé lóòrù tá a bá ti kásáré tán fóònù ká ṣe nǹkan kan, wọ́n á pè wá lóòrù. Ẹ wo kò ràn wá lọ́wọ́ rárá àtọ̀. Àìmọye iṣẹ́ ló ti wà backlog báyìí àwọn bá ṣe máa ṣe torí pé àti tán fóònù wa ó wà nira tó tá bá ti tàn báyìí. Mo ti sọ fún wa, ẹ jọ̀ọ́, tẹ́ bá ti ẹ̀yin lẹ máa wá àyè, kì í ṣèmi ni màá wá àyè pé fẹ́ pè mí. Ẹ wá àyè láti aago 2 àbọ̀ sí aago 3. Tí ẹ ò bá ti wá rí àyè rárá, ẹ jẹ́ kí WhatsApp, ẹ text, ẹ send chat, gbogbo ẹ̀ la máa dáhùn pátápátá. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ wá torí kò jẹ́ ká move síwájú rárá àtọ̀. Ìgbà míì lóru
ẹ̀rí a máa pa àwọn kọ̀ọ̀kan mọ̀ wípé gbà mí lóru a máa dá yín lóru so time tá a bá ti ní a fẹ́ sùn gbà mí ẹ̀rí fóònù yẹn máa dún. Mo rántí ní àárọ̀ kùtùkùtù nìkan bíi after 5 wọ́n pe fóònù mi ẹ̀rí after 5 yẹn mo dẹ̀ tán mo fẹ́ sáré ṣe nǹkan kan ni lórí fóònù yẹn ẹ̀rí wọ́n pe fóònù ní after 5 ẹ̀tẹ́yìn náà bá wù dáadáa ẹ̀rí pé kò normal so mo fi Ọlọ́run bẹ̀ wá ìṣẹ́jú mi 5 ni mo lò báyìí láti sọ̀rọ̀ yẹn Ọlọ́run á sì ràn ọ́ lọ́wọ́ bó ṣe ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ti sọ̀rọ̀ lórí nǹkan tí mo fẹ́ sọ yìí a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí. Ṣe rí ẹ̀kọ́ tí à ń kọ́ lọ́wọ́ yìí ta sọ pé the causes of 4 wicked generations a máa ṣe níwèé pàápàá a mọ̀ pé àwọn kan wà tí ò gbọ́ Yorùbá ẹ̀rí a máa ṣe ní ìwé ní odidi ìwé Ọlọ́run sì ràn wá lọ́wọ́ láti ṣe ìyẹn so lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà ẹ máa rí that very particular book tí gbogbo wa máa ní access sí láti rà. Ọlọ́run á ràn wá lọ́wọ́ tàbí àti ìmọ̀ bóyá ọ̀fẹ́ la máa ṣe gan àti ìmọ̀ bóyá owó máa wà lórí ẹ̀ àwa ṣáà ń tẹ lọ ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ sí gbàdúrà lé lórí a ó sọ fún yín ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ. Mo sì gbàdúrà pé Ọlọ́run á ràn tèmi tiẹ̀ lọ́wọ́ lórúkọ Jésù Kristi àmín. Ẹ jẹ́ ká bọ́ sí ẹ̀kọ́ wa yes ibẹ̀ ládé yìí o apá kejì ẹ̀kọ́ la wà yìí yẹn ni pé the causes of 4 wicked generations the causes of 4 wicked generations tí a bá gbàgbé ibi tí à ń kà tí wà tèmi bá lọ wo ibi tí à ń kà yẹn ó wà nínú ìwé òwe orí 30 ní ọ̀sẹ̀ tó kọjá a ṣiṣẹ́ lórí ẹsẹ̀ 11 ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí a ó ṣiṣẹ́ lórí ẹsẹ̀ 12 ẹ jẹ́ ká sáré wo ẹsẹ̀ 12 yẹn ohun tí ìrántí a ó tún ṣàlàyé ẹ̀ fúnra wa lónìí. Ẹsẹ̀ 12 sọ pé ìran kan wà tí ó mọ́ ní ojú ara rẹ̀ ṣùgbọ́n a kò tí ì wẹ́ẹ̀nù kúrò nínú èérí rẹ̀. Tẹ́ bá rántí ìran tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ẹ rí i pé ìran ilé tún yàtọ̀. Kẹwàá wo àti ìran tí ọ̀sẹ̀ tó kọjá àti ìran tí òní ìran kan náà ni. Ẹ rí i pé tẹ́yìn náà bá wo ẹsẹ̀ ṣẹ́rí mo máa ń sọ fún àwọn èèyàn nígbà tó bá ti ń kọ́ ẹ̀kọ́ Bíbélì pé kò sí mistake láti Genesis de Revelation. Ẹ wo tẹ́ máa ṣe full stop báyìí ó nítumọ̀ tẹ́ máa ṣe comma ó nítumọ̀ ẹ̀yin eléléèbó tó máa ní semicolon ó ní kò sí àwọn kankan ṣe tí ìwé Bíbélì tẹ́ máa ti group ẹ̀ tẹ́ máa sọ̀rọ̀ kan báyìí tó máa tún gbélé ra wọn ìkọ̀ọ̀kan ẹ̀ nítumọ̀ ẹ̀rí a tún lọ wo ìtumọ̀ yẹn náà lónìí ẹ̀rí mo á pín ẹsẹ̀ 12 yẹn mo pín sí méjì mo mú sentence kan sọ́tọ̀ mo fi sentence mi mo fi síbò mi ẹ jẹ́ ká pín sọ́tọ̀ apá kìíní ẹ̀kọ́ ti alẹ́ yìí ni pé ìran kan wà tí ó mọ́ ní ojú ara rẹ̀ ìran kan wà tí ó mọ́ ní ojú ara rẹ̀ èdè Yorùbá sọ pé there is a generation that are pure in their own eyes ìran náà la wà yìí o àwa kìrìsìtẹ́nì náà ni ìran wa yìí náà ni ẹ̀rí ìran wa yìí náà ni òwe náà pa á fún wa yẹn ẹ̀rí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ní ọ̀nà yìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ́nà yìí now tá a bá wo ọ̀rọ̀ wo ni ọ̀rọ̀ tá a túmọ̀ sí pure mọ́ kí nǹkan mọ́ ẹni mo sọ fún wa pé mo ní tí ọ̀rọ̀ bá ti díwọ́ tọ̀rọ̀ bá ti díjú ọ̀nà tí a lè fi tú dáadáa ni pé ká lọ sí èdè tá a fi kọ́ gan ẹni pé òyà ìmọ́lẹ̀ àtọ̀ sínú ẹ̀ ẹni mo wá wò ó ní èdè Hébérù èdè wo ni ẹni wọ́n ní ìran kan wà tó mọ́ lójú ara rẹ̀ kí ló lè mú mọ́ lójú ara rẹ̀ náà ẹ wò tí èèyàn ò bá mọ́ ó yẹ kó mọ̀ tí èèyàn bá wọṣọ tó dọ̀tí tí ò bá tètè rí tí ó bá níyàwó ìyàwó ni àjìá aṣọ ìdọ̀tí tó bá pé ó dẹ àwọn ọmọ ẹ̀wọ̀n àtòsí àwọn ní dádì wọ́n ní mọ́mí ṣẹ́ni pé aṣọ yín dọ̀tí ni ṣùgbọ́n ìran tá à ń sọ yìí wọ́n ṣe kíni ní ojú ara rẹ̀ wọ́n ní káwọn mọ́ ṣùgbọ́n ẹlẹ́gbẹ́ ni wọ́n dọ̀tí wọ́n á wò pé kí ló lè mú yàn má rí pé òun ò mọ́ bàtà wá wò wọ́n á wò pé ẹsẹ̀ tí a yí padà tí a pè ní pure tàbí ní Yorùbá tá a pè ní mọ́ òun ni ọ̀rọ̀ yẹn òun la pè ní tahọ́ túmọ̀ sí nǹkan tó gùn ṣẹ́rí mo fẹ́ràn èdè tàbí kọ Bíbélì Ọlọ́run mọ̀ọ́mọ̀ is a deliberate attempt láti lo àwọn èdè méjèèjì yẹn torí pé àwọn èdè yẹn ó dàbí èdè Yorùbá ẹni pé ọ̀rọ̀ kan wà èmi àti ẹnìkan àjọ ń dọ̀wẹ́kẹ̀ lọ́jọ́ kan ó lóun gbọ́ Yorùbá mo lóun gbọ́ Yorùbá mo ló dá wàá ẹ̀bùn tó wáyé kó gbọ́ Yorùbá tó bó ṣe ń sọ yìí wọ́n ló máa ràn wá lọ́wọ́ láti túmọ̀ ohun àánú sí èdè òyìnbó làwájọ bẹ̀rẹ̀ ẹkú déédéé wòyí ó sọ
bó ṣe sọ yẹn náà mo sọ pé mo ní òyìnbó yẹn òkun tó òyìnbó yẹn òkun tó rárá nígbà táwa dé ibẹ̀ láti yànnà náà ọ̀rọ̀ fúnra wa ó wá ń wò mí mo ní wò sentences mẹ́rin ó ní òyìnbó máa kójọ kó tó lè túmọ̀ nǹkan tó ń pè ní àyànnà náà nǹkan praise the Lord. So nǹkan tí mo ń try àti sọ ń bẹ̀ ni pé èdè tí a lò láti kọ bíbélì yìí ó rich gan, èdè tó rich ni. So tí a bá fẹ́ túmọ̀ ìdẹ́lẹ́yọ ẹyọ á fàágùn dáadáa ni ẹni pé ṣe rí nǹkan tó ń pè ní mọ́ tí wọ́n translate sí pure ní ẹsẹ̀ yìí nǹkan mẹ́rin ni yẹn ni pé ìran kan wà ẹ máa gbọ́ there is a generation. Mo fẹ́ túmọ̀ ọ̀rọ̀ tí a ti translate ẹ̀ sí pure yẹn ni o tí mo pè ní tahọ́ yẹn ni pé mo fẹ́ sọ the sentence kan there is a generation that are pure physically in their own eyes, that are pure chemically in their own eyes, that are pure ceremoniously in their own eyes, and that they are pure morally in their own eyes. Nǹkan mẹ́rin yẹn òun ni ìran yìí sọ pé àwọn mọ́ nínú ẹ̀ kíní wọ́n mọ́ nípa ti ara wọ́n làwọn mọ́ nípa ti ara èkejì wọ́n làwọn mọ́ nípa ti ìṣètò ẹni pé tẹ́lá wo chemically ní àgọ́ ara wọn ní chemical composition ìkú tá a fi ṣètò àwọn èròjà àgọ́ ara wọ́n làwọn mọ́ ẹni ìkẹta wọ́n ní àwọn mọ́ ceremoniously ẹni tẹ́lá pé ceremoniously àwọn ayẹyẹ àwọn aṣọ ẹ̀yẹ tí èèyàn ń gbé kọ́kọ́ àti ń bọ̀ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ the morally nínú ìwà wọ́n ní àwọn mọ́ ǹjẹ́ tí ní nǹkan tí mo rí bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin ò tí ì rí ó dà ẹ jẹ́ kí n tún sọ ìran yẹn mọ́ physically that is one ìran yẹn ó mọ́ chemically that is two ìran yẹn sọ pé àwọn mọ́ ceremonially that is three then ìran yẹn mọ́ morally kí ni kan sọnù nínú mímọ́ wọn kò tí ẹ tí ì rí spiritually èdè tí a túmọ̀ sí mọ́ níbí èdè yẹn ọ̀rọ̀ kan yọ sọnù bẹ́ẹ̀ òun náà ní nípa tẹ̀mí wọn ò wuga wípé àwọn mọ́ nípa tẹ̀mí ṣùgbọ́n wọ́n wuga pé àwọn mọ́ nípa tara wọ́n wuga pé àwọn mọ́ kẹ́míkálì wọ́n wuga pé àwọn mọ́ sẹrimóníálì wọ́n sì wuga pé àwọn mọ́ mórálì ṣùgbọ́n a ò gbọ́ nínú èdè tí a túmọ̀ yẹn pé wọ́n wuga pé àwọn mọ́ spiritually and that is the core problem of churches today. Mo fẹ́ ká máa mú díẹ̀díẹ̀ ni kí ọ̀rọ̀ mi lè yé wa dáadáa ẹ wò ó ẹ kí n tún sọ lẹ́ẹ̀kan sí o àánú a máa ṣe mí ti bá rí kìrìsìtẹ́nì tó gbé ṣọ́ọ̀ṣì rù tó sì gbé pásítọ̀ rù mo máa ń pè wọ́n ní religionist ohun kan tó yẹ ká gbèrú náà ní Jésù tí a ò bá ti capable of doing that àmọ́ bí ta ti ń bọ̀ àti mọ́ bí ta ń lọ abẹ́rẹ́ tẹ́ bá wo ọ̀rọ̀ yẹn dáadáa wípé ìran kan wà tí ó mọ́ ní ojú ara rẹ̀ kọ́kọ́rọ́ ọbẹ̀ ni wípé àwọn wọ̀nyí wọ́n ti gbé òtè fún ara wọn they have set standard for themselves tẹ́bàdẹ̀ wọlé ni ó dàbí wọ́n dìbẹ́tì ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà kan wọ́n wá sọ pé ètò ẹ̀kọ́ ti mẹ́hẹ̀ tẹ́bàdẹ̀ náà bá dẹ̀ wá wò ó àwọn cut off mark WAEC wọ́n ti gbé sísàlẹ̀ pátápátá kò dàbí ìgbà tí ọ̀pọ̀ ọ̀nù wá ṣe WAEC tó jẹ́ pé kó o tó lè gba credit òṣìṣẹ́ níbẹ̀ ni ṣùgbọ́n ó dàbí pé 55 ní credit báyìí 50 ẹ try 50-55 yẹn náà dá ẹ gbọ́ 50-55 ó ṣe credit nìyẹn kò rí bẹ́ẹ̀ nígbà tí wa tó o bá ní 75 kò sí credit fún ẹ ní WAEC ẹni nígbà tí ó ti mẹ́hẹ̀ wọn tẹ̀bádẹ̀ wa wò standard ní àwọn ìjọ wa káàkiri báyìí pàápàá orílẹ̀-èdè Nàìjíríà standard ti low pátápátá ẹni pé kankan lè rí at least kan ṣàlẹ̀ tó máa ṣe first ṣe ti standard ìbàdàn ti low ní kíláàsì wọn sọ ẹ tó bá gba 40 excuse me ẹ tó bá gba 40 ní 100 wọn lò ní first ẹ gbọ́ 40 nínú 100 òní first kí ló fà á nílùú afọ́jú olójú kan lọ́ba àwọn bẹ̀ praise the Lord ṣé ẹ rí ìran tí a ń sọ yìí they are glorifying themselves ní ìhàmẹ́rẹ́ nìyẹn ẹ ká mú ní kọ̀ọ̀kan ní ọ̀nà wo ni ìran tá a wà yìí tí èmi àti ẹ wà yìí tí a fi ń ṣògo nínú ara wa tẹ bá gbọ́ ẹ má jẹ́ ká gbàgbé ìran tá a ṣẹlẹ̀ lórí o ìran kan wà tí ó mọ́ ní ojú ara rẹ̀ màá wò nǹkan tí bẹ́ẹ̀ lè sọ nípa kéèyàn ṣògo
nínú ọgbọ́n ara rẹ̀ tàbí nínú agbára rẹ̀ tàbí nínú oore ọ̀fẹ́ tóun ní fúnra rẹ̀ màá sì fún wa ní àwọn àpẹẹrẹ tí ìwọ àti èmi ò fi mọ̀ wípé lóòótọ́ ìran wa yìí ti kùnà àmọ́ àti pure jù holiness ó ti pọ̀ jù abẹ́rẹ́ lójú ara wa àti lọ́ba mọ bíbélì àti ìdí apá kejì apá àkọ́kọ́ yẹn òun là ń ṣiṣẹ́ lórí tẹ́ bá wo nǹkan tí ìjọ tòní fi ń ṣògo nípa ti ara ẹ̀yọ wọn á ṣògo pé see my church ìwọ náà ń sọ bẹ́ẹ̀ gbogbo alájọ ń ṣe é a máa gbọ́ pé see my church see my pastor ẹ̀bà tó máa rí gbani pé mo ní àwọn kan ń jà lọ́jọ́ kan wọ́n ń jà sí satellite ìgbé church tèmi ní satellite ìyẹn tí wọ́n rẹ̀ satellite ok program satellite yìí kò ní fọ́ọ̀rẹ̀ nínú pastor tèmi ó ní jẹ́ẹ̀tì tèmi náà ní ok jẹ́ẹ̀tì ló ní pastor tèmi ẹni ìran tó rò bóyá àwọn mọ́ physically ẹni wọ́n ń ṣògo nínú nǹkan ti ara tẹ́bálẹ̀ wò lónìí competition ní ẹ̀ma ìkásọ́nà wa jẹ́ gbogbo ara ọ̀làṣàjẹ́ kristẹni competition yàrá díà eléyìí tí tẹ́yìn mi mọ̀ bóyá ó yẹ ẹdẹ bẹ̀ṣà o ṣùgbọ́n lórílẹ̀‐èdè tiwa yìí tí church kan bá ti wọ́n jọ ń ṣàǹkó ni tí church kan bá ti kọ́ auditorium àwọn mìíràn wọ́n tún bẹ̀rẹ̀ sí dáwó àwọn church mìíràn tún bẹ̀rẹ̀ sí dáwó àwọn náà tún kọ́ the bigger one ẹni ilé ẹ̀ máa ṣògo pé church tèmi òun ni the largest crowd ẹni ẹ̀ pé church tèmi òun ni the most beautiful church ẹni gbogbo àwọn nǹkan tí ò lè jẹ́ kí àwọn ọmọ Ọlọ́run dàgbà òun ni à ń ṣògo lé lórí lónìí ẹ̀jẹ̀ ká wo àpẹẹrẹ mi nípa ti ìṣògo nípa ti ara yẹn mo gbé my pastor pastor tèmi ni G.O. somebody yẹn náà ni pastor tèmi ni G.O. kìnnì kan ǹjẹ́ òmò yẹ kátà wà ní ni so we are in 1 million countries of the world Ọlọ́run aṣàánú wa the more bá a ṣiṣẹ́ ṣògo nípa tara yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀run bọ́ lọ́wọ́ ẹgbẹgbẹ̀rún bẹ́ẹ̀ náà ni à ń gbàgbé bíbélì pé bẹ́ẹ̀ sọ pé á dàbí ìgbà Nóà ní bíbélì máa sọ pé á dàbí àbótí gbàgbé ni ó ní á dàbí ìgbà ti Nóà àwọn èèyàn jẹ wọn mú wọn lọ patí wọn ò dẹ̀ dóńkè àwọn ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ òjò bá dé lójijì bá wọn mo gbàdúrà Jésù lè dé lójijì bá wọn tí máa ń Jésù lè dé lójijì bá wọn tí èèyàn bá kú lẹ́yìn Jésù tiẹ̀ ti dé náà nìyẹn torí pé tí Jésù bá padà dé kò ní padà dé kó tó pé ṣàwọn ẹ̀mú mi lọ ó ti kú nìyẹn ìrètí ẹ̀ ti tán lórúkọ Jésù Kristi ìrètí ẹ̀ ò ní pin láyé yìí wàá mọ Jésù Ọlọ́run á lè fi ara rẹ̀ hàn it's not about religion kì í ṣe pé à ń lọ church ẹni ara ìran tí Bíbélì ń sọ nìyẹn pé the Bible call them wicked generation kò dẹ̀ sí wicked generation tó máa wọ ìjọba ọ̀run ẹ jẹ́ àwọn àpẹẹrẹ tí mo ní yẹn pọ̀ gan àwọn àpẹẹrẹ tí mo ní yẹn pọ̀ gan ẹni standard of wealth àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká wo ìṣògo chemically holier than thou tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwa Kristẹni lónìí we are only Christian sometimes the way we walk abi Kristẹni ìbáṣe ń rìn àti Christianity ò sí nínú character mọ́ tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ Kristẹni mo rántí ní ayé ìgbà kan àkéré gan nígbà yẹn fún àwọn tí ó mọ ìjọ ẹ̀ mo fẹ́ dárúkọ ẹ̀ nígbà yẹn wọ́n pe church kan ní CAC Oníyanrìn Ìbàdàn ẹ̀bẹ̀ náà BBC ẹ̀rí nínú church yẹn nígbà tá a kéré àwọn èèyàn nígboro àwọn tí kì í ṣe kìrìsìtẹ́nì àwọn tí kì í ṣe ọmọ ìjọ yẹn káàkiri wọ́n mú lẹ́tà wọ́n mú ìwé wá vacancy pé ẹjọ́ tí ẹ bá ní ọmọ ìjọ yìí tí tó ń wáṣẹ́ ẹjọ́ a need wọn ní ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ni mo fi fún wa àwọn tó jù wá lọ tí wọ́n ní experience yẹn wọ́n á jẹ́rìí sí tọ́ba àti wá ní church wọ́n gbẹ̀ wọ́n máa dárúkọ so company Nigeria Limited wọ́n wà ní ìgbà báyìí wọ́n wá secretary ìwọ tí o bá àwọn ọmọ tó bá kàwé ẹjọ́ tẹ́ bá ti jáde ẹ wá rí ẹni báyìí á fún yín ní àdírẹ́sì ibi tí ẹ máa lọ bí wọ́n ṣe ń pèsè ènìyàn nìyẹn nígbà yẹn òun wá dà báyìí lẹ́ni gan sef gan kó tó fún kìrìsìtẹ́nì níṣẹ́ wàá gba ṣọtí mẹ́jọ wàá gba garanti 12 tó bá possible gan wàá yà fótó àlọ́ fáwọn ọlọ́pàá torí pé kò sí there is no value ògo ara nìkan la ń ṣe ẹni wúwo ayọ̀ àmì Christian ó tán òun nìkan ni a rí nínú ayé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì abẹ́rẹ́ ẹni ceremonially tẹ́ tó ẹ pé bí ètò ìsìn ṣe ń lọ òun nìyẹn fi ń wọ ìjọba ọ̀run ni kò ní sẹ́ni tí ò lọ́rùn àpáàdì tẹ́ bá dé ètò ìsìn lónìí tí orin bá bẹ̀rẹ̀ tí ijó bá bẹ̀rẹ̀ jìgìjìgì tẹ́ bá oh God instrument tó dáa tí wọ́n bá lu ẹni tí òun mọ́jọ́jọ́ a máa jó ẹsẹ̀ a máa tàsé ṣùgbọ́n inú a máa dùn pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n àwọn tó ń kọ́ńkọ́
àwọn àǹtí tó ń kọ́ ńkọ́, àwọn bọ̀dá tó ń kọ́ baritone ńkọ́, àwọn tó ń ta gìtá, àwọn tó ń lu ìlú, inú ẹ̀ṣẹ̀ pátápátá. ṣùgbọ́n àṣògo after tó bá jáde church wọ́n á ní báwo ni service lónìí, wọ́n á ní it is oh God the glory of the Lord come down. Glory wo abẹ́rẹ́ àwọn kan tá à ń ṣògo tí bíbélì ń sọ fún ọ ní ìran yẹn, ìran kan wà tí wọ́n mọ́ ní ojú ara wọn. Mímọ́ yẹn òun là ń túmọ̀ sí o ẹ̀rí morally in fact Christianity ti lose value òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. ẹ̀sìn Kristi ẹ̀yọ ó ti sọ ìwà nù. tẹ́bá nǹkan tẹ́ fi mọ pásọ̀ ń sè máa káwọ́ sẹ́yìn báyìí àwọn bàbá ní Olúwa ẹ má bínú sọ ẹ má bínú máa lọ báyìí máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan báyìí máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan báyìí máa ti rí dáàdi ẹ̀rọ àti God bless you God bless you God bless you lẹ́yìn God bless you yẹ kí ló kàn nothing kò sí nǹkan kan mọ́. ṣé bí a ṣe rí mo ń sọ fún ẹnìkan àjọ sọ̀rọ̀ wá ní ó ní pásítọ̀ sáà mo ní ẹ̀yin ò ní voice pastor nígbà tí a mú orí yìí bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ náà ní ojú àárọ̀ ẹ̀ tí ń sọ̀rọ̀ ní ṣé voice pastor tó wà ní olówó dáadáa mo ní màmá aṣọ bóyá wà tó tọ́ èmi ò dẹ̀ bóyá wà tó tọ́ abẹ́rẹ́ àwọn nǹkan tí à ń ṣògo ònìyẹn ní ojoojúmọ́. ṣe é wá rí ìjọ tòní ó wá dàbí wèrè tó ń wo àwọn yòókù gẹ́gẹ́ bí wèrè bó ṣe ní gẹ́lẹ́ nìyẹn. Today's church is just like a madman who see every other person as not okay. Gbogbo àwọn yòókù wà okay, òun nìkan ló wà okay. Bẹ́ẹ̀ náà ni ìjọ tòní ṣe rí. When you just pick a typical Christian ó dé àdàndà ó lè bá níbẹ̀. ẹ máa rí àwọn ẹ̀yin náà máa rí ìgbéraga àwọn nǹkan tó kún bẹ́ẹ̀ ó ti ẹ̀ pọ̀ tó a lè fẹ́ waste time lónìí torí àkókò wa mo sì fẹ́ jẹ́ ká mo sì ká fẹnu kìíní kan jóná níbẹ̀ yẹn. Ìjọ tòní they glorify the setup of the church. Ìjọ tòní they celebrate Christ without Christ. Celebrant ò sí mbẹ̀ but wọ́n celebrate Christ celebrant ò sí mbẹ̀. Bẹ́ẹ̀ ni bí exactly bí ìjọ tòní ṣe rí nìyẹn. mo rántí ọdún kan sẹ́yìn ní ìjọ wa yẹn nígbà tí mo ṣiṣẹ́ under ministry kan èmi ni mo ń kọ́ Sunday school entire ministry. Ó wá di ọjọ́ kan mo wá lọ sí headquarters wa ọjọ́ Thursday yẹn wá bọ́ sí ọjọ́ tí wọ́n máa ń ṣe review fún àwọn Sunday school teacher ní the entire city. So ní ìlú tí headquarters wà yẹn ìjọ wa ń bẹ̀ pọ̀ gan. So headquarters ni àwọn yẹn tí wọ́n ń ṣe review fún àwọn teachers. Pastor kan ló ṣe review lọ́wọ́ èmi náà mo wá bọ́ sásìkò mo wá jókòó sẹ́yìn èmi náà ní kí n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n kí ni kájà mi nínú ọ̀rọ̀ tí pastor wa ń sọ lọ́jọ́ yẹn ṣé ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ dé stage kan a ní praise the Lord hallelujah ẹ̀kọ́ tí wà lẹ́yìn wọ́n sọ̀rọ̀ nípa tẹ̀m̀bẹ̀lẹ̀kún nínú ìjọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìjọ tiwa àwa ò ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún àmì tẹ̀m̀bẹ̀lẹ̀kún ògo ni fọ́lọ́run lókè ọ̀run àtúkò lè tọ́bìkì yẹn o àtúkọ́ wọn ó lè bèèrè pé kí ló ń pè ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún tẹ̀m̀bẹ̀lẹ̀kún ni pé kí àwọn èèyàn kọ́ pìtẹ́ bíi pé àwọn wà ní ìṣọ̀kan ṣùgbọ́n wọn ò sínú ìṣọ̀kan wọ́n jí ẹsẹ̀ ara wọn á ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níjọ tiwa àtúbọ̀ sórí kókó mi ìgbéyàwó tún sọ̀rọ̀ nípa ìdìtẹ̀ ilé ìpè ní ìdìtẹ̀ àtúntún ẹ̀ lọ́wọ́ gábà ìbá àtúkọ́ sọ̀rọ̀ sípò ṣùgbọ́n tó máa fi báyìí pé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a ò ní mú wa náwó sókè. Yes thank God a ò mọ̀ pé àwọn bàbá wa ní Olúwa wọ́n ti wà bí ẹjọ́ kílẹ̀ rí sọ sí wọn á jáde wọn á ní ẹ jẹ́ ká kúkú sórí ọ̀fẹ́ ká máa lọ ká má kọ́ ẹ̀kọ́ ìmọ̀ rárá. Inú mi dùn pé àwọn bàbá wa tó jẹ́ olùdásílẹ̀ ìjọ yẹn wà mẹ́ wọ́n ní kí ló dé kí ni mo tún gbé dé yìí mo ní akọ ẹ̀kọ́ láti inú Bíbélì pọ́ìntì kìíní tí mo gbọ́ bíi ni pé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn òkè ṣe tẹ̀mẹ̀lẹ̀kùn ṣe kò sí tẹ̀mẹ̀lẹ̀kùn ní ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n wíyà àwọn tí a bá bẹ̀ sí kún un lọ́mọ ẹ jẹ́ from soso assembly ẹ jẹ́ dúró ẹjọ́ ní church yín ṣé kò sí ìkùnsínú kò sí àwọn kìrìsìtẹ́nì pé ẹjọ́ ń gbàdúrà kò ṣùgbọ́n ìjà wà láàrin ó wà ẹgbọ́n ẹ̀ka bomi àtúpè ẹ̀ka bomi wọ́n ló wà wọ́n ní hypocrisy ẹ̀tàn kí wàá ní ẹsẹ̀ sáà fi kọ́ Sunday school ńgbà tó yẹ pé ẹni nípa ẹyẹ olè àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìjọ bomi ni wọ́n ti ṣe wọn òṣèlú ìjọ wa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìjọ bomi náà ti bẹ́ẹ̀ náà ló ṣe ní káàkiri ìjọ olè àdàndà o àwọn nǹkan tí à ń yayọ̀ lé lórí ó ń pa àwọn lẹ́kún lójoojúmọ́ exactly bí àwọn bí Farisí ìjọ òun ṣe gbàdúrà nínú ìwé Lúùkù orí kejìdínlógún ẹsẹ̀ kẹsàn sí kẹrìnlá yẹn bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì ṣe ń wà Farisí yẹn bọ́ta wọn ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi ò dàbí àwọn olórí burúkú wọ̀nyí àwọn tó ń jalè èmi ò dàbí àwọn olórí burúkú wọ̀nyí àwọn tó ń dọ́kọ èmi ò dàbí àwọn olórí burúkú wọ̀nyí àwọn tó ń parọ́ èmi ń sọ èmi ń ṣe ìsinmi dédé abẹ́rẹ́ Bíbélì ẹ̀ sọ àtúbọ̀tán Farisí ọ̀hún ohun tí ìran yìí tó ti dà ohun tó sì fa ni wípé kò ríra ẹ̀ ìran yìí ò ríra ẹ̀ wípé
òun mọ́ ẹ̀gbin aṣọ ẹ̀gbin òun ló ń wọ̀. Ìṣòro tí kìrìsìtẹ́nì ìran yìí ní gangan ni wípé wọn ò rí wípé inú ẹ̀gbin làwọn ti ń ṣọlá. Bàbá wa nínú Olúwa, ìyá wa nínú Olúwa, àwọn kan tá a kàn sọ ń gbà míì gan gbà míì ó máa tẹ́tẹ́ ẹ̀ bá jókòó tó bá wò títí á wò pé ẹnìkan sọ fún mi ó ní chọ́ọ̀chì wọn òótọ́ dẹ̀ ni mo ní kó ṣàlàyé ẹ̀ ó ní tí pásítọ̀ bá lè ṣàgbèrè dáadáa kò ní bọ́ sínú kọ́kọ́ sí wọn ò ní promote bẹ́ẹ̀ ni a ní dárúkọ ìjọ kankan. Ó ní tí pásítọ̀ bá lè ṣàgbèrè dáadáa kò ní wọ kọ́kọ́ sí àwọn tó máa promote ẹ̀. Àwọn àtàwọn tó ń promote àtàwọn tó ń promote kí ló ń pè wọ́n bàbá wa nínú Olúwa. Wọ́n sì ti mú ayé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti kò mẹ́rẹ̀ nípa ìwà wọn nípa ìṣe wọn nípa ohun tí wọ́n sọ nípa ohun tí wọ́n ṣe. Kí ló fà á? Bíbélì ti tọ́ka ìran yìí ó ti tọ́ka wá sí ìran yìí nínú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìran kan wà tí wọ́n rò pé àwọn mọ́ ẹ̀rí tí wọ́n gbàgbọ́ náà kan pé àwọn mọ́. Ẹ jẹ́ ká wo nǹkan tí Ọlọ́run wá sọ nǹkan tí àwọn ríra wọn nìyẹn o. Àwọn ríra wọn pé àwọn mọ́ ní ìhà mẹ́rin tá a sọ yìí àwọn mọ́ physically bí wọn ti ẹ̀ mọ́ ẹ̀rí àwọn mọ́ morally bí wọn ti ẹ̀ mọ́ àwọn mọ́ ẹ̀rí ceremonially bí wọn ti ẹ̀ mọ́ ẹ̀rí àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn nìyẹn ẹ̀rí wọ́n àwọn mọ́ chemically pé our chemical composition we are different our chemical composition is different from other churches ẹ̀rí wọ́n ṣògo lórí asán. Ṣùgbọ́n ẹ báwo ni Ọlọ́run ṣe wá rí ìran yìí gan? Ọlọ́run sọ pé and yet is not washed from their filthiness. Yorùbá yìí ní ṣùgbọ́n a kò wẹ́nù kúrò nínú èrí rẹ̀. Ó mà ṣe o wèrè òríra ẹ̀ ẹ̀rí a ò wẹ́nù a ò wẹ ìran yìí nù. Bíbélì up to today báwo la ṣe fẹ́ wọn wẹ ìran yẹn nù ìgbà tí ìran yìí sọ pé aṣọ wọn ò dọ̀tí ẹ̀rí ẹ sọ pé dáàdi aṣọ yẹn má wọ lọ pátí yẹn o ẹ̀rí némi tẹ́fẹ́ lọ fi ṣètì yẹn má wọ aṣọ yìí lọ sa ìjọ o aṣọ yẹn dọ̀tí o ó ní what are you telling me? Do you think I'm stupid? Do you think I don't have sense? Aṣọ tẹ̀mí wọ̀ yìí no ẹjọ ìwọ náà téèyàn bá sọ bẹ́ẹ̀ lójú ẹ̀ ìwọ náà ti wò pé ó ti yé wa nǹkan tá a máa rò sí nìyẹn torí pé ẹni ìsọkú dọ̀tí wọ́n tún ẹjọ́ mọ́mí ẹjọ́ bá mi gbọ́ nǹkan tí mo rí dáadé eléyìí dọ̀tí o tó tún jẹ́ white ẹ̀yin náà ẹ̀rí gbogbo bíi náà you are stupid the Holy Spirit will wash me ẹ̀rí exactly bí mo ṣe rí ìran yìí nìyẹn bí bẹ́ẹ̀ ni dẹ́ ṣe gbé kalẹ̀ gan nìyẹn ó ní ṣùgbọ́n a kò wẹ́ẹ̀nù kúrò nínú èrí rẹ̀ báwo kí ni ìbéèrè tí wọ́n wá sí mi lọ́kàn ní wípé báwo ni èèyàn ṣe wá lójú tí ò ní mọ̀ pé aṣọ èrí ló ń wọ̀ tàbí tí ò ní mọ̀ pé ara èrí òun ló ń dàbúra àtúwá ní ẹ̀jẹ̀ ká lọ wo ọ̀rọ̀ yìí gan ká lọ kà á ní èdè Greek èdè Hebrew àwa rí i pé ọ̀rọ̀ tí wọ́n translate sí filthiness èrí òní wọ́n pè ní soa náà tó túmọ̀ sí nǹkan mẹ́ta èrí tí wọ́n sọ bí nǹkan mẹ́ta ní Bíbélì ló túmọ̀ sí ìkíní excrement ìgbẹ́ ìkejì death ìyẹn ìdọ̀tí ìkẹta pollution pollution òórùn ìbàjẹ́ ẹni pé nígbà tẹ́ bá dé àgbègbè kan bóyá ọ̀ọ́ ká sọ pé ẹnìkan o àgbàlagbà ẹ jẹ́ ká fi àwọn àgbà ṣe example tó lọ́ máa ń ṣètò àwọn ọmọdé ẹni nígbà tá a bá jókòó síbi kan ọmọdé ń bí dáa bẹ́ẹ̀ kó kàn só fẹ́ẹ́ kò tó bẹ́ẹ̀ tó bá só fẹ́ẹ́ ó máa jẹ gbà ṣùgbọ́n àgbàgbé yóò kàn jókòó síbi kan ló kàn dábòlẹ̀ yá ṣe fà á ẹni àwọn ọmọ arẹ orin yóò dáa ẹni sọ pé ẹkú àgbà náà máa ń kí àwọn àgbàlagbà tó bá ti só bẹ́ẹ̀ láàrin àwùjọ ẹgbẹ́ àwọn àgbàlagbà máa ń ṣètò àwọn ọmọdé dáadáa praise the Lord abẹ́rẹ́ irú ìsọ́bẹ̀ kí àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí gbọ́ òórùn kí náà wá ṣe wọ́n á daṣọ bomú torí wọ́n sọ pé pollution ti bẹ̀rẹ̀ yẹn ni pé òórùn ìbàjẹ́ ẹ jẹ́ ká tún wá máa mú ìbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí ẹni pé nǹkan tó yẹ kí ìran tòní kó lọ wẹ̀ dànù nǹkan mẹ́ta ni ṣùgbọ́n wọn ò rí ohun tí wọ́n rí ni wípé àwọn mọ́ ó yà mí lẹ́nu bí wọn ò ṣe rí ó yà mí lẹ́nu inú mi dùn lẹ́nu jọ́ mẹ́ta yìí nígbà tí ìjọ ńlá kan ẹgbẹ́ ẹ ṣáà mọ̀ pé àwọn òkè ń dárúkọ ìjọ torí pé ètò iṣẹ́ ìṣẹ́ náà fún wa kò ní ká ba ẹnikẹ́ni jẹ́ àgbékalẹ̀ ìjọ òní Ọlọ́run ní ká sọ̀rọ̀ lórí kò sí nǹkan tó kàn wá nípa ìránṣẹ́ ṣùgbọ́n inú mi dùn lẹ́jọ́ mẹ́ta mú ká pépà ní orílẹ̀ Nàìjíríà lẹ́nu kò tí ọ̀sẹ̀ tó kọjá náà ni ẹ̀rí ìjọ ńlá kan ẹ̀rí ẹ̀ tó jẹ́ general evangelist ìjọ yẹn ó retire wọ́n wá yan general evangelist tuntun general evangelist wọn sọ̀rọ̀ general evangelist yẹn ó gbà pẹ̀lú wa wípé
àwọn wòlíì ìjọ yẹn wọ́n ti bàjẹ́ inú mi sọ dùn mo sì gbé òṣùbà sàdákàtà fún àwọn bàbá wa nínú Olúwa yẹn tí wọ́n lè sọ ní gbangba tí a sì kà nínú pépà lóde Nàìjíríà pé lóòótọ́ nínú ìjọ wa yìí o ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó pera wọn ní wòlíì ìránṣẹ́ Sátánì ni wọ́n ń mọ̀ kankan ṣe ó gbà bẹ́ẹ̀ ó wá ní àwọn máa yan tíìmù láti máa mọ́nítọ̀ wọn àánú bẹ̀rẹ̀ àánú ti ṣe mí wọ́n tíráyè o ṣùgbọ́n àánú wa ṣe mí so tíìmù àmà mọ́nítọ̀ wòlíì bóyá ló ń kọ àbí òótọ́ ló ń sọ ẹni nǹkan ti bàjẹ́ jìnnà kò sí nǹkan tó lè ṣe kán máa mọ́nítọ̀ náà lọ ṣé ẹni tí wọ́n ti ọ̀dẹ́ni tí wọ́n ti gba owó rọ̀gùnrọ̀gùn lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti gbọ́wọ́lé tán ti ọ̀dẹ́ni ẹ̀ṣẹ̀ Ọlọ́run ṣé wọ́n á ní wọn kì í ṣe ọ̀nàṣẹ́ Ọlọ́run mọ́ ni tọ́mọ́ni wá submit certificate ẹ̀ wọ́n máa sá lọ ni. àdúpẹ́ pé àwọn bàbá wọn ní Olúwa kọ̀ọ̀kan mo sọ kíní kan gbà kan kí ìránṣẹ́ Ọlọ́run tó lórúkọ kó tó lè sọ pé ẹ má bínú mo ṣe mistake ẹ jẹ́ ká yìn bẹ́ẹ̀ ni mo sọ fún wa torí pé kò rọrùn àìmọye àwọn tí ò tiẹ̀ ṣe mistake kankan mistake wọn kéré wọn ò lè sọ jáde wọ́n tún fakọ sí i mo sọ fún wa mo ní nǹkan mẹ́ta òun ló yẹ kí ìjọ tòní kí wọ́n bẹ Ọlọ́run kí wọ́n wẹ̀ dànù ìran ìwọ àti èmi nǹkan mẹ́ta òun ló yẹ ká ṣiṣẹ́ lórí màá sì mú wa padà díẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ náà àdúrà wa táwọn bẹ̀rẹ̀ sí gbàdúrà màmá aráyè ṣàlàyé díẹ̀díẹ̀ mo lè fi dá lójú pé gbogbo àdúrà tá a bá gbà lálẹ́ yìí a máa post ẹ̀ náà sórí YouTube yẹn kì í sórí WhatsApp o kì í sórí group page orí page tẹ̀ ti rí fídíò yìí wò ẹ máa rí àwọn prayer point mo fẹ́ kó wáàyè jọ kó wáàyè èmi náà wáàyè ìwé èmi tí mo ń sọ̀rọ̀ ẹ bóyá èmi náà ń sọ náà ni tí mo ń làágùn tí mo ń nujú tí mo ń lọ ìwọ náà tó pé ìwọ nìkan ni mo rí tèmi náà ní tèmi tí mo dákẹ́ àjọ máa pàdé ibì kan wà tí ò sí kọ́nu kọ́hàn kò sí bẹ́ẹ̀ nìkan ń dọ̀jì kò sí ìwọ rèé èmi rèé ni èmi rèé pásítọ̀ rèé ó yá kò sí ìdájọ́ Ọlọ́run kì í ṣe kọ̀rọ̀ kì í ṣe closed door judgement ó gbangba ni torí pé bẹ́ẹ̀ jẹ́ kó yí wa pé gbangba ni ṣùgbọ́n ká tó dé stage yẹn kéèmí àti ẹ ká tó ṣe ẹ jẹ́ ká lọ bá Ọlọ́run làjà gbogbo nǹkan tí ẹ má jẹ́ ká dúró dìgbà tó máa pẹ́ jù mo sì gbàdúrà ohunkóhun ní pẹ́ jù fún wa kó tó yé wa lórúkọ Jésù Kristi mo sọ lẹ́ẹ̀kan mo ní nǹkan mẹ́ta oníbẹ̀lì túmọ̀ sí èérí filthiness ohun àkọ́kọ́ òní excrement ẹ̀yin tẹ́ bá jẹ́ ọ̀jọ̀gbọ́n Bíbélì ẹjọ́ ẹ lọ wá bó ṣe strong Bible ìyẹn bó mọ Greek bó mọ Hebrew strong ó máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún wa ìyẹn náà lọ́wọ́ strong ẹ máa rí i pé ọ̀rọ̀ tí wọ́n túmọ̀ sí èérí níbi filthiness nǹkan mẹ́ta ló túmọ̀ sí ìgbẹ́ ohun àkọ́kọ́ nìyẹn ìgbẹ́ tẹ́ bá wo ìgbẹ́ dáadáa nígbà tí èèyàn bá yà á wọ́n máa mú lọ sọ́nà tó jìn rere ni ṣùgbọ́n nígbà tí èèyàn bá ya ìgbẹ́ tó bá gbé pamọ́ sí abẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ìran ṣe ń wà torí pé àwọn ìgbẹ́ tó yẹ ká sọ dànù ọ̀pọ̀lọpọ̀ ìran yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọ ìran yìí ṣe náà gbé tiwọn pamọ́ ẹ̀yìn wọn ò fẹ́ jẹ́ kẹ́nikẹ́ni rí àwa wọṣọ ẹ̀tàn sígboro aṣọ yẹn nìkan náà òun lọ́ọ́ kàn gbé kiri ẹ̀rí nísàlẹ̀ lọ́hùn ní nǹkan tó jẹ́ àṣírí tó yẹ ká yà ká sọ dànù yẹn irọ́ o kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ abẹ́rẹ́ tẹ́ bá wo nǹkan tó ń pè ní ìgbẹ́ kì í ṣe nǹkan tí èèyàn fi ń tolé kò sí ilé èèyàn gidi mo repeat kò sí ilé èèyàn gidi tẹ́ máa dé tẹ́ máa bá ìgbẹ́ tẹ́ máa di sínú ọ̀rá tẹ́ máa gbé sórí dání tébù wọn kò ṣeé ṣe ṣùgbọ́n ìran yìí wọ́n fi ṣẹ́ ṣeré ẹ̀yìn wọn làwọn yọ̀ tẹ́ bá wo ìwé Job mo fẹ́ràn ẹsẹ̀ yẹn gan Job orí 11 Job chapter 11 tẹ́ bá lọ wo ẹsẹ̀ jẹ́ kìí ṣe láti ẹsẹ̀ 13 yẹn Job 11 from verse 13 tẹ́ bá wo bíbélì yẹn ẹ rí àṣírí kan tó lágbára níbẹ̀ bíbélì sọ pé tí èèyàn bá na ọwọ́ ẹ̀yọ láti gbà kan lọ́wọ́ Ọlọ́run tí èèyàn bá na ọwọ́ láti gbà kan lọ́wọ́ Ọlọ́run ẹ rí yes Job chapter 11 sorry òun náà ni Job chapter 11 verse 13 ẹ̀yọ bíbélì sọ pé ó ní bí ìwọ bá tún ọkàn rẹ ṣe tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀ tó bá tún ọkàn rẹ ṣe nínú àdúrà wa nawọ́ sọ́dọ̀ rẹ̀ kí ló fẹ́ ṣe tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ gbà kan ẹ̀rí ẹsẹ̀ kẹrìnlá ní ó ní bí àìṣedédé kan bá wà ní ọwọ́ rẹ mú un kúrò sí ọ̀nà jíjìn rere má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà ní àgọ́ rẹ àwọn nǹkan tó yẹ ká kọ́kọ́ ṣe nìyẹn ká tó approach Ọlọ́run pé ànáwó pé baba ọwọ́ mi orí ọ̀fẹ́ Jésù sí olúwa ká tó ṣe báyìí
nǹkan tí bẹ́ẹ̀ ní ká ṣe ni pé tí ìbàjẹ́ kan bá wà tí ìgbẹ́ kan bá wà ní ọwọ́ ká ṣe kí ni ká mú lọ sí ọ̀nà jíjìn rere tẹ́bàdẹ̀ kó dáadáa tí èèyàn bá yàgbẹ́ á mú lọ sí ọ̀nà jíjìn rere abẹ́rẹ́ wọ́n ní tẹ́ bá kà láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún dé ẹsẹ̀ ogún ẹ wá rí àwọn ìbùkún tó ń tẹ̀lé wọ́n ní nígbà náà ní ìwọ ó gbé ojú rẹ sókè láì ní àbàwọ́n àti ìwọ ó dúró ṣinṣin ìwọ kì yóò sì bẹ̀rù nítorí pé ìwọ ó gbàgbé òṣì rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dákun lọ bá mi wáyé kó lọ bá mi kà á wà rí àwọn ìbùkún tó ń tẹ̀lé when you have the ability of taking iniquity away from your hands. Pásọ̀ kan ni ọ̀ọ́kí tẹ̀ fi béèrè ìránṣẹ́ Ọlọ́run mélòó òun ló sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ó dà ẹ má jẹ́ ká pè ní ìránṣẹ́ Ọlọ́run mélòó ní ṣọ́ọ̀ṣì yín ìgbà wo ni pásọ̀ yín tẹ̀tí tójú ẹ̀ kàn lé wá ṣọ́ọ̀ṣì jọ Sunday kan ẹ̀yọ tó dẹ̀ sọ pé ẹ̀mí Ọlọ́run ní kí n bá yín sọ̀rọ̀ lóye nípa ẹ̀ṣẹ̀ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí tún ìtumọ̀ ẹ̀ṣẹ̀ tó bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹ̀ tí ọkàn àwọn èèyàn sì gbọ́gbẹ́ ìjọ wo ló ti ṣẹlẹ̀ gbẹ̀yìn ṣọ́ọ̀ṣì ẹ̀ ẹlòmíì ò tẹ̀ experience rẹ̀ ẹ̀rín làgbàrá nípàdé odò hallelujah somebody it is well with you it is well náà ni ẹ̀rí nígbà tí a kà á kì í ṣe inú bẹ́ẹ̀ni o nínú ìtàn ìjọ wípé àwọn kan wọ́n wàásù nígbà tí wọ́n wàásù tán àwọn èèyàn dì mọ́ òpó náà pé olúwa kí la máa ṣe àwọn fẹ́ sọnù ẹ̀rí ṣùgbọ́n lẹ́ni mo sọ fún alẹ́ kan mo ní standard ti low pásọ̀ kan sọ̀rọ̀ nígbà kan ó ní nǹkan tó kàn máa ń dùn o with some churches with some churches pé wọn máa ń bẹ̀rẹ̀ àdúrà wọn ni God forgive us our sin God forgive us our sin ẹ̀ṣẹ̀ wo Bíbélì sọ pé gbogbo wa láti ṣẹ̀ already àti kùnàgó Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo our God is faithful Ọlọ́run kò rọrùn tó yẹ wọ́n ti máa sọ ẹ̀ṣẹ̀ láti ṣẹ̀gbọ́n pé òun ètí ẹ̀ o that's why olójúṣọ́ tí mo lè lọ bá ti di pé ẹlú ẹ̀dá ìdílé wọn máa tó lọ́ọ̀dẹ̀ sí fún yà òun ò ṣẹ́ ń tò ó bí méjì ni mo ṣe ó jẹ́ kì í pẹ́ mi mo tura dìde tí má ti dìde bẹ́ẹ̀ yẹn mi kì í fọwọ́ tó yà mí pé mo ti lọ ó ti mọ̀ tí bá ti ṣe iṣẹ́ bá mi wà ní òun lọ mi bá mi gbé tí má ti di bẹ́ẹ̀ ó ti mọ̀ pé ẹran lọ àkẹ́ kí n tó gbẹ́sẹ̀ àwọn kan ti dé ta à ń lọ ti wà nìyẹn torí kì í pẹ́ ẹ̀jọ̀ kan tó kórè burúkú náà yàn ó mọ̀ tíráì lọ́jọ́ kan jókòó ti ẹni tó ń yán lẹ́gbẹ̀ẹ́ tó bá yán lákọ̀ọ́kọ́ tó wò tó yán lẹ́ẹ̀kejì tó wò tó bá máa yán lẹ́ẹ̀kẹta ìwọ náà bá yán kì í pẹ́ ràn yàn bẹ́ẹ̀ ni mo sọ fún wa ìtorí ẹni àwọ̀ kì í pẹ́ a kì í pẹ́ nídìí orí burúkú gbọ́rọ̀ lẹ́nu ẹ̀yẹ ó ní ọmọ ní ó sọ serious about it ní wọ́n ti fi dáìṣẹ̀ jìwà ẹ̀ṣẹ̀ wo láti ẹ̀ṣẹ̀ gan àwọn kan little sins ẹnìkan bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sà irú little sins wo mi tẹ̀ wá gbọ́ ìkú mọ̀ tí mo fi dìde ṣẹ́rí ní àìpẹ́ wọ́n dẹ̀ ti kóra wa náà tá a jọmọ lẹ́yìn wọn láìpẹ́ yìí ó ti ṣe díẹ̀ náà ṣe díẹ̀ náà láti fẹ́ tó 5 years ago bẹ́ẹ̀ láti fẹ́ tó 5 years ago mo ṣe research kan lórí Facebook page mi kì í ṣe ohun àánú page o personal page mi mo bẹ̀rẹ̀ sí conspiration words ẹ̀yọ́ máa jẹ́ kó parí ẹ̀ sí báwo ni ẹ ṣe ń gbé ayé rere ibẹ̀ mo parí ẹ̀ sí nígbà yẹn lọ́hùn mo rántí pé mo ti fẹ́ ní tó 1,000 likes followers lórí Facebook yẹn torí page ni kì í ṣe normal Facebook tí àwọn èèyàn lè máa the only thing you can do on that page is pé kò kàn like nǹkan tí mo kọ̀ ọ́ kó má like ẹ wò mo ṣe fún oṣù kan gbáko mo wá ka iye like tí mo rí ní ọjọ́ kọ̀ọ̀kan fún oṣù kan gbáko ó jẹ́ 34 so an average of 1 in a day lẹ́yìn oṣù kan n bá yí ọ̀rọ̀ mi padà lójoojúmọ́ mo bẹ̀rẹ̀ àdúrà burúkú àdúrà tó lé pé mo gbàdúrà lónìí tí a bá rí ẹnikẹ́ni tó pàdé ẹ ní tó dẹ̀ ní èrò burúkú aṣubú rẹ̀ kò ní dìde mọ́ lórúkọ Jésù ẹ wá wo àmì tó lọ bí in a day mo rí tó 300 likes amen ó lọ bí rẹ́rẹ́ mo á rẹ́rìn mo á wò pé kìsẹ́ntì sọ value nù mo ń sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run mo ń sọ̀rọ̀ nípa ìgbé ayé tòótọ́ mo ń sọ̀rọ̀ bí ọwọ́ ènìyàn bí ẹ̀ ṣe ń na ọwọ́ báyìí tó mọ́ mo ń sọ̀rọ̀ relationship between people kò sẹ́nikẹ́ni tó bẹ́ẹ̀ gbọ́n ti ẹ̀ ká ṣùgbọ́n mo á bẹ̀rẹ̀ àwọn àdúrà tó le pé ẹnikẹ́ni tó bá dé gbàkúté sí ẹ máa gbé kó sí ẹ kọjá wájú ilé ẹ dé lórúkọ Jésù wẹ́ẹ́ máa tún gbọ́ àmì o Jésù Kristi nǹkan tí Kristẹni dá nìyẹn tẹ́lẹ̀ náà bá dé wọ́n náà wo àwọn WhatsApp messages
ìwọ náà farabalẹ̀ tó bá yẹ pé ìwọ náà ní irú ministry bẹ́ẹ̀ tó jẹ́ pé ministry jẹ́ pé lójoojúmọ́ ní bible verses tí òun sẹ́ni sáwọn èèyàn máa wo ìyàwó tá a return bọ̀dọ̀ pé àwọn àdúrà burúkú ni wípé mo gbàdúrà ọlọ́mọ méje kan kú lánàá ọmọ ẹyọ kan ò ní kú mọ́ ẹ lórí wà rí àdúrà tó máa torí pé Christian ti sọ value ni òun ló fà á nígbà tí Christian bá lọ títì ẹni mọ́là tí bóyá ó fọ́jú ni wọ́n gbàdúrà ó ní àṣírí àpò màmá wa mí lórúkọ Jésù ó mà ṣe o mo rí ìran ẹ̀wò lọ́jọ́ kan ni ìyá yẹn dẹ̀ ṣe bá ó ní àmì lórúkọ Jésù ó ti báyìí sí mọ́là tó ń gbàdúrà fún ẹni tó tọrọ owó ó mà ṣe o ẹ̀rí ohun tí mò ń mú jáde ń bẹ̀ ni wípé tí a bá fẹ́ lọ sí iwájú Ọlọ́run tí a bá ìran yìí tá a bá fẹ́ rí ọ̀nà àbáyọ ohun àkọ́kọ́ tó yẹ ká ṣe ni wípé ká mú ìgbẹ́ ọwọ́ wa kúrò ó yẹ kọ́rọ̀ ìgbẹ́ ti yẹ ẹ̀yọ àwọn àṣìṣe dédé àwọn ẹ̀ṣẹ̀ kọ̀rọ̀ ìwọ́n náà pẹ̀tọ́ bá yà pẹ̀tọ́ báyìí ẹni tó wọ ṣòkòtò àfa ṣòkòtò ẹ̀ padà sókè ẹni tó wọ skẹ́ẹ̀tì àfa skẹ́ẹ̀tì ẹ̀ sílẹ̀ ó ti mọ̀ pé nǹkan àṣírí nìyẹn tí bá pé nǹkan àṣírí wà lọ bó ṣe ń wò mí tí bá pé nǹkan àṣírí wà àwọn ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ tó o sì tí ì bá Ọlọ́run làjà o ò tí ì bẹ Ọlọ́run pé Olúwa ẹ ṣàánú fún mi wo this is the best opportunity àkókò ẹ̀ lélẹ̀ gbogbo àwọn nǹkan àṣírí èmi tí mo bẹ sọ̀rọ̀ náà tó bá pé mo ní nǹkan àṣírí kan níbẹ̀ tí mo lanu gbàgà báyìí sọ fún èmi náà bá ń bẹ. ohun kejì tó yẹ kí ìran tòní kó wẹrẹ mọ́ òun la pè ní death ìdọ̀tí ìwọ náà wò tọ́mọgbálé tọ́mọgbáta ìbò náà ń dà sí àkìtàn náà dorí ẹ̀ kọ́ wọ́n gbálé àwọn òwe Yorùbá nìyẹn wọ́n bá gbálé gbáta àkìtàn náà ń darí ẹ̀ sí ṣùgbọ́n Kìrìsìtẹ́nì tòní wọ́n gbálé wọ́n gbáta wọ́n kójọ wọ́n dà sórí bẹ́ẹ̀dì wọn torí pé wọn ò rí pé kò dáa ìran yóò gbàgbọ́ pé ìran yóò mọ̀ yàtọ̀ láàrin nǹkan tó dáa àti nǹkan tí ò dáa àní fídíò mo ṣe ń wò pé bóyá kò rí ilé o up till now pé pásítọ̀ ní kí àwọn ọmọ ìjọ òun náà mo sọ mo ní wèrè ò lè mọ̀ ẹ máa wo wèrè àdèmásọ àdèfàyà a máa rẹ́rìn mo rántí ní ọdún yẹn wèrè yẹn dẹ̀ lọ ó dẹ̀ jọ́gì fún rẹ̀ báyìí ó dẹ̀ bọ́ ṣòkòtò nìkan lọ́wọ́ ó dẹ̀ bọ́ ṣòkòtò ara rẹ̀ sí ó sáré lórí àkìtàn ó mú ọsàn tó ti kẹ̀ tó ti bàjẹ́ ó já ó dẹ̀ bẹ̀ sí mú ó wá rẹ́rìn ẹgbọ́n ṣé nǹkan ẹ̀rín ni ẹni tó ń wò láwò sunkún ó dẹ̀ wò rẹ̀ láwò rẹ́rìn pásọ̀ yẹn ní kán mú kán bọ́ pátá wọn nínú ìsìn kan kókóríkà kò bọ́ pátá ẹ̀ àti tí wọ́n bọ́ksà wọ́n á fi báyìí sí Olódùmarè wọ́n fi báyìí fún Jésù Ọlọ́run máa káre o alágbára ni Ọlọ́run o ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa wò pé bàbá lókè lọ́run kẹ ẹ dẹ̀ ràn mí lọ́wọ́ kẹ ẹ fún mi ní àṣẹ ọjọ́ bíi 7 kí n fi dí pẹ̀lú àwọn ọmọ yìí ṣùgbọ́n Ọlọ́run ní ṣerú ẹ̀ ó ti mọ nǹkan tó wà lọ́wọ́ mi ó ti mọ̀ pé tó máa gba ìjọba ìpadà lọ́wọ́ mi lẹ́yìn ọjọ́ 7 òun máa ti ba nǹkan jẹ́ jìnnà ìgbà tó pé wéèrè ni wọ́n ibi generation wa iná òun sọ̀rọ̀ ẹ̀ generation wa ní generation yóò mọ̀ yàtọ̀ láàrin ohun tó bójúmu àti èyí tí ò bójúmu ṣùgbọ́n mi ìfẹ́ kó wà lára àwọn tí èyí ń jà abẹ́rẹ́ mo sọ fún wa pé tẹ bá dé orí pẹpẹ lónìí is full of sometimes màá kàn wò títí pé ó pè mí kí n mú omi bẹ́ẹ̀ lápò kí n lọ fi wo Black Panther ju kí n jókòó sínú ìsìn abẹ́ ìsìn ẹlòmíì lọ pẹpẹ ti kún fún oríṣiríṣi inú mi dùn sí mẹ́sẹ̀gì pásítọ̀ kan tí ẹnìkan sẹ́ndì sí mi ó ń sọ̀rọ̀ nípa àwọn comedians lórí pẹpẹ tẹ́bá dẹ̀ wo àwọn comedians yẹn náà ẹ tí wọ́n lè farabalẹ̀ wo àwọn comedians àwọn pásítọ̀ náà fi ń ṣe ẹ̀yẹ ọ̀rẹ́dì o wọ́n tún pè wọ́n sí pẹpẹ wọ́n tún make jokes wọ́n crack jokes lórí pẹpẹ Ọlọ́run praise the Lord wọ́n crack jokes wọ́n lọ ń gbádùn wọ́n lọ ṣe àwọn náà rẹ́rìn hehehe báwo náà ṣe fẹ́ rí ẹnìkan àtẹnìkan jọ wo fídíò kan jọ fún ní ẹsikísà oníṣẹ́ àwọn yìí ò mọ̀ pé nǹkan tí wọ́n ṣe yìí ò dáa ni mo ní how will a madman know that he's not doing things right báwo ni wèrè á ṣe mọ̀ pé nǹkan tí mo ń ṣe yìí ò dáa ìran yìí ni ìran tó gbálé tó gbáta tó ẹ̀kọ́ lọ kú káàkiri tó dà sórí bẹ́ẹ̀dì wọn tí wọ́n dẹ̀ tún sọ pé àwọn pé lójú ara wọn abẹ́rẹ́ wọ́n bá mi sọ ọ̀rọ̀ kan nígbà kan èmi àti ìránṣẹ́ Ọlọ́run kan sọ̀rọ̀ láìpẹ́ yìí mo gbàdúrà fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run tẹ́ dúró lórí ẹsẹ̀ yín tẹ́ sì dúró nínú pé yín
tẹ kọ̀ pé ẹ̀yin ò ní ṣòro ẹ̀yin ẹ̀ ní ṣòro búkú báyìí mo gbàdúrà bí Ọlọ́run ti bẹ tẹ́mi ẹ̀mí láyé ẹ̀ ní ṣubú ara ẹ̀ sì ní ṣubú ẹ̀mí lórúkọ Jésù. àwọn sọ̀rọ̀ pásọ̀ yẹn wọ́n ló máa ń dó sórí ọ̀tà báyìí a ní ṣe mọ̀ ṣe iná mọ̀ mi dáadáa I have spirit of anger ẹ̀dá yẹn ti bàjẹ́ ìránṣẹ́ Ọlọ́run dúró sórí pẹpẹ ó ní ṣe mọ̀ ẹ̀ ṣàwọ̀ mi dáadáa mo ní ẹ̀mí ìbínú I have a spirit of anger so ẹ má mú mi bínú o. a lè rí àwọn náà tó tẹrí sí abẹ́ ẹni tó ní àmín ṣé wọn kà báyìí bòlù ṣùgbọ́n mi lọ sí ọ̀rọ̀ anger lẹ́nu ìjọ tí ma lọ sí ọ̀rọ̀ anger ìwò wà mọ̀ pé irú pàṣẹ sọ̀rọ̀ yẹn ó wà demonic process tẹ́ ẹ bá ti rí ẹ fún ní fídíò ìkẹ́ni kó pè mí màá sọ fún poli deliverance kó yẹn dúró ó yan gan exactly bí wèrè ṣe máa ń yan gan nìyẹn tẹ́ bá ti rí wèrè nígboro awo rẹ̀ báyìí aṣàpásókè báyìí a ní yes aṣòrí báyìí ó sọ fúnra ẹ̀ pé òun wà pa ni ń gbọ́ ṣó wà pa ni òun rántí wèrè àdúgbò ẹ̀ ṣó wà pa ẹ̀rí tí ìyá ẹ̀ bá wà ń bẹ abú sẹ́kún tí àbúrò ẹ̀ bá wà ń bẹ abú sẹ́kún tó bá láwọn ọmọ tó bá rí wọn abú sẹ́kún ṣùgbọ́n òun rẹ́rìn exactly ẹ̀yọ irú ẹ̀ nìyẹn orí pẹpẹ ẹ bá orí pẹpẹ lédè dáadáa mo rántí ayé ìjọ nígbà kan pásítọ̀ kan wá sí ṣọ́ọ̀ṣì wa nígbà yẹn àgọ́ ti lọ pásítọ̀ yẹn wá sí ṣọ́ọ̀ṣì wa yẹn gbà yẹn praise the Lord lábàdébẹ̀ lábẹ̀rẹ̀ sọ́jí yìí tẹ́ ẹ bá ní bàbá yìí bó ṣe níkùn bó ṣe sanra tó bá gbé rẹ̀ báyìí asásẹ́yìn àwọn náà gbà ẹ̀bàtà ó máa ṣe jẹ́ tí òye ò bá ti yé èèyàn ẹ máa lù bẹ́ta onítọ̀ àwọn ọmọ olúwa pàdé mi lọ́nà ìyanu lẹ́yìn ìsọjí wa ohun àhá wọn ní àṣẹ kò sí ìsọjí yẹn gbóná gan báwo ni ìsọjí ṣe fẹ́ gbóná ṣe bà ní gbogbo ìṣe gbóná irọ́ kò sórí ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́sìn ọkùnrin gbóná lójoojúmọ́ tẹ̀sí rí kankan ẹ̀rí bàtà àṣìṣọjọ́ ọjọ́ kìíní bàtà bàtà ọjọ́ kẹta tẹ̀ bá rí èrò èmi ní coordinator bẹ́ẹ̀ ni èmi kan oníṣẹ́ ń gbà yẹn ọlọ́run wa bẹ́ẹ̀ mi náà ṣe wòlíì yẹn ní kẹ́mi náà máa bọ̀ kí wọ́n máa tó bá ní dàrọ́ mo ti máa ti jáwé pa number 1 màmá ẹ̀ ẹ̀ máa kọ́ rí number 2 òun wà nílé kan kí wọ́n bá ta dé 6 of our revival ẹ̀ pé ọjọ́ ìwà bọ́ sí Friday tàbí ṣe ṣọ́ọ̀rù ká parí ẹ̀ nígbà tó máa tó nǹkan bí aago jẹ́ kó lọ bí tó 3 bàbá sì ń rí àwọn èèyàn nílé máa kan bá dé ló bá dá àmì lárúkọ ló bá ní wòlíì bàbá ló ń bẹ oníwà bẹ olóńbọ ló bá padà gbàtọ́ máa fi padà dé báyìí àwọn gbòdògbòdò bíi 4 wọ́n ti pé 5 wọ́n ti dé èmi kan ti ń wọlé pé the nearest available exit mo ti wọ̀n náà báyọ̀ tó yẹ pé kí ló àwọn wọlé mo ti igẹ̀ kọ̀ọ̀kan tó 6 tèmi ṣé nígbà tí wọ́n wọlé ibi tí wọ́n ní bolúwà mo ní ẹjọ́ kò sọ tán ni ìkànnì yẹn tí n bá gba ojú ẹ̀ olùmọ̀ dákú mi ìdàgbẹ́ kan bá mi lóṣù lè fún màá dákú mọ́ àpàbẹ̀ yẹn náà wà ṣé nígbà tí wọ́n na wòlíì wa ọ̀rọ̀ burúkú wọ́n nà débi pé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í jẹ́wọ́ láì béèrè pé kí lẹ ṣe ẹ jẹ́ mọ̀ pé gbogbo ìsọjí tí à ń ṣe tó ń wá yẹn ilé girlfriend ló ti ń wà ó dẹ̀ máa sọ fún wa pé òun lọ sórí òkè òun òkè ńlá ìkẹ́ kó òun dé sílé ibi tó ti ń ṣe sọjí tó máa ti dédé wọn àbáyé wọn pa sórí òkè wọn lọ bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ bó ṣe máa sọ ní ìmọ̀ lọ bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ tó bá bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ tó bá sọ fún mi àwọn bá dìrọ̀ lẹ́ àṣẹ ẹlẹ́dàá ẹ̀ tó bá sọ̀rọ̀ yẹn àṣẹlẹ girlfriend ni tó bá ti parí sọjí àṣẹlẹ ṣẹ wá rí ẹni tó dẹ̀ lọ sùn sílé ẹ̀ ó lọ́kọ̀ ọ̀bọ̀ tọkọ ẹ̀ òkè ń gbèlú ọkọ̀ ẹ̀ òkè ń gbèlú wíkẹ̀ ló máa wá bóyá wọ́n ti wá fún ọkùnrin ẹni information ní Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ ibi tí ó báwo ló ṣe mọ̀ pé ṣọ́ọ̀ṣì wọn náà ti wọ́n nà débi pé ẹwà àṣọ òlálẹ̀ ọjọ́ yẹn o àṣà àdúpẹ́ pé a ṣe ìsọjí ọlọ́jọ́ 6 dípò ọlọ́jọ́ 7 àtúrà 6/7 ẹ̀gbọ́n irú orí ọ̀fẹ́ òlẹ̀ lòbí àlègbà abẹ́ ẹ̀gún míì òun la tó kóra wá sí ẹ̀gún ni ẹ̀gún ńlá ni ó ní mo fi máa ń sọ fún wa wípé àlẹ́ ẹni tó kúnlẹ̀ ó sàn ju ẹni tó gbówọ́lé lórí lọ ṣẹ́ni pé ayé ẹ tó kúnlẹ̀ ti bàjẹ́ torí ẹ̀ mo fi sọ fún wa wípé o súnmọ́ Ọlọ́run o ní òye bí a ṣe ń bá Ọlọ́run rìn gbogbo àwọn ìgbé ayé tó bá mọ̀ fúnra ẹ pé eléyìí ò da padà sọ́dọ̀ Ọlọ́run kúrò sọ́dọ̀ pé Olúwa ẹ ṣàánú mi ẹ dáríjì abẹ́rí pollution òórùn tí àwọn kìrìsìtẹ́nì fi síta gan ó burú tẹ́bá wo ìwé Amos orí 5 ẹsẹ̀ 23 inú bí Ọlọ́run níbẹ̀ yẹn ẹ kọ sílẹ̀ kẹrọ ká Amos chapter 5 verse 23 ó débi kan ní ẹ mú orin fíọ́nì yìí kúrò níwájú mi inú bí Ọlọ́run yẹn pẹ́ ó ṣe pé àwọn yẹn pé dùgbẹ́ pa Olúwa wá olùkọ́ instrument ń lọ bí rẹ́rẹ́
èsì tí Ọlọ́run sọ ni pé ẹ mú orin fí orin yìí kún wa gbogbo instrument onínú bí o bó ṣe ń gbọ́ yẹn kí ló fà á òórùn tó mú jáde ẹyọ òórùn tó mú jáde bẹ́ẹ̀ sọ pé òórùn dídùn ní àwa ṣùgbọ́n kí ni òórùn tí àwa Kìrìsìtẹ́nì ìran ìmú jáde òórùn tó kan òórùn tí ò ṣe gbọ́ òní ọ̀run gbọ́ a sì tún bìkítà. The Lord is good all the time náà èyí tó kámẹ́rà náà bẹ̀ gan nìyẹn pé ẹjọ́ ẹntì inú bá rún yẹ kó mọ̀ pé nínú òun náà ẹtọ́ bá jẹ́ aláìsàn ó yẹ kó mọ̀ pé bó ti ẹ̀ tán àwọn yòókù yẹ kó mọ̀ pé òun kò lè tán ara ẹ̀ abẹ́rẹ́ àtẹ̀bá wo àwọn kan tó ń ṣẹlẹ̀ lónìí lórílẹ̀‐èdè wa ní Nàìjíríà yìí àánú Kìrìsìtẹ́nì àdè ṣe mí ẹnìkan sẹ́ni fídíò kan sí mi ìmọ̀ àwọn yẹn o bóyá Boko Haram ni wọ́n ní o bóyá àwọn ayakila ni wọ́n ní o bóyá wọ́n pé àwọn Haúsá ni wọ́n bèèrè lọ́wọ́ pé fídíò tó sẹ́ni sí mi yìí mo rí àwọn mọ́là tí wọ́n wọ aṣọ akọrin wọn ẹlòmíì défìlà akọrin ẹlòmíì ò défìlà akọrin wọ́n ní drum set lẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó ń lu òmọ́lù ó ṣàgbé kan dání náà ṣe gbẹ̀gán wọ́n kọrin Haúsá sí ó wá ní àwọn wọ̀nyẹn ó ní wọ́n lọ church wọ́n lọ pa pastor wọ́n pọ̀ ọmọ ìjọ wọ́n pa làgbà wọ́n kidnap wọ́n kó gbogbo instrument wọn àtàṣọ wọ́n fi ń jó abẹ́rẹ́ tẹ́gbà gbọ́dọ̀ lẹ́nu àwọn bàbá wa náà kọ́ kí náà máa sọ ẹlòmíì àní ẹ̀yin náà lọ́ra bọ́n mo ń bá Kìrìsìtẹ́nì kan sọ̀rọ̀ ọjọ́ kan báyà mi ní pásọ̀ yìí ní kẹ́ lọ́ra bọ́n mo ní ṣe gbọ́ àwọn oní àwọn àràbọ́n náà ni mo ní dèdèrè ní dèdèrè ẹ má jẹ́ ká wò bóyá mo wà Nàìjíríà bí yẹn kọ́ ni mo ti ẹ sọ mo ní dèdèrè ìdí tó fi jẹ́ dèdèrè ní pé mo ní bùrọ̀dá èèyàn mélòó ni wọ́n ti parí ó ní kò sí now tó máa gbé AK-47 fún ẹ ṣé o ti yìn rí olóhùn yìí rí now mo ní sórí àwọn tó ní kẹ́ lọ́ra ìbọn yẹn àwọn tẹ́ máa dojú ìbọn kọ làwọn tó ti lá ẹ̀jẹ̀ èèyàn báyà tó ti mú ẹ̀jẹ̀ èèyàn bó o ṣe máa wá fèsì wọn bó o ṣe máa wá ṣẹ́gun kó wá sọ fún mi ṣùgbọ́n ní ayé ìgbà Bíbélì mo bí onítọ̀ ń dá mo sọ ìrírí kan nígbà kan lórí ètò wàánú ìyá mi ló sọ ìtàn yẹn fún mi nígbà tí mo dé nígbà tí à ń jáde lọ́jọ́ kan ní Ẹ̀fọ̀n tí mo dé bìkan tó pè ní ìta rẹ̀ tí mo wá rí láyé ìgbà yẹn tí mo rí àwọn amọ̀tàn àwọn wọ́n ti ké fún wọ́n ti jẹrà mọ́lẹ̀ wọ́n sọ ìtàn yẹn bí àwọn àmì ìṣẹ̀fẹ́ wá jẹ́ ìlú yẹn rú tí gbogbo ọmọdé àtàgbà tó dẹ̀ gbàdúrà àti lost ẹ̀ take it from me we have lost it all. mo gbọ́ lẹ́nu gbàkan tí bàbá kan lóluwà tó ní ọ̀yẹ́ tí ò bá ní PVC kò lè wọ ìjọba ọ̀run ẹ̀mọ̀ tó yẹ PVC lọ́dọ̀ tiwa ìyẹn pé káàdì tí wọ́n fi ń dìbò kò lè wọ ìjọba ọ̀run what concern the kingdom of God with PVC card mi ò tí I can't rationalize it mi ò mọ̀ ṣáà ń wò pé how mo nírọ́ ni àwọn press àwọn ló gbọ́dọ̀ misquote bàbá yẹn I don't want to believe it. Ìkà tó wá jábọ́ lẹ́nu wọn pé àwọn náà bẹ̀rẹ̀ sí threat we destroy everything if wàhálà come we have lost it àti lose it we don't even know the way again àwọn ọmọ kan tó yẹ ká tẹ̀ ṣe mọ́ ṣùgbọ́n ní ayé ìgbà tí àwọn ìran kan tí ìṣe ìran ti wáyé ìran tá gbà pé àwọn amọ̀ yìí àdúrà tí wọ́n ń gbà tá má parakúta tá má di ọwọ́ ara wọn báyìí tá má gbàdúrà ìyanu á ṣẹlẹ̀ ṣé ẹ lè dira yín mú ní ṣọ́ọ̀ṣì yín mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ní ẹ̀yin bẹ̀rẹ̀ lè dira yín mú ṣọ́ọ̀ṣì yín pé dira yín báyìí sì gbàdúrà ìyanu sì ṣẹlẹ̀ níbo lẹ ti fẹ́ rí mo gbàdúrà gbogbo àwọn tó yẹ kó padà sí ọ̀dọ̀ Ọlọ́run yóò fún wọn ní oore ọ̀fẹ́ láti padà lórúkọ Jésù Kristi we have lost it kí ló dé fà á ìran yìí wọn ò gbéra wọn mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ bó yára tiẹ̀ máa ń gbọ̀ngàn mọ́ àdúrà yẹn pé Olúwa dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àwọn ọmọ ìlú lọ bá Jésù pé Olúwa ẹ kọ́ wa bí wọ́n ṣe ń gbàdúrà nígbà tí wọ́n ní bàbá wa ti tẹ̀lé ọ̀run kí á bọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tiẹ̀ ní ká ṣe ní ayé bí wọ́n ti ṣe ní ọ̀run fún alójẹ̀jẹ̀ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dájì àwọn tó ṣẹ̀ wá. mi ò rò bóyá pátá yẹn ó sì wà mọ́ báyìí ohun tá à ń rí òun ẹ̀tàn ṣàkúnlẹ̀ jọ ṣá ẹ̀rí mo ní mo ti rí pásítọ̀ ẹ̀rí tó fi ìwé Revelation tó fi wàásù giving series 12 giving ó sì pa owó ẹjọ́ research bá ṣe máa give ẹ ṣáà máa give eléyìí ò tí ì ní sí lórí Facebook títí bá ti wà lórí Facebook ẹjọ́ kí ni ministry ẹ ní mórí ẹ ní mọ̀ díẹ̀ àkókò tó bá máa sọ̀rọ̀ tán ẹ ti ní nọ́mbà gàdàgbà nísàlẹ̀ ó ètò kìíní kan nínú programu ìṣẹ́jú mẹ́wàá ẹ ti máa gbọ́ pè mí ìwọ ṣáà pè mí kó o tún pè mí àmàtẹnumọ́rọ̀ kan ẹ ṣáà pè mí ọ̀hún tó bá ti parí ẹ̀ tán ẹni tó bá fi pé bàbá wa ẹ̀yìn pé bàbá wa ọ̀hún tó bá parí ẹ̀ tán
tó bá fẹ́ ránṣẹ́ lọ́wọ́ àwọn tó ránṣẹ́ lọ́wọ́ lánàá bí wọ́n ṣe ń lọ lọ́nà Àbújá òun ni wọ́n ní 10 million naira mo sọ pé kò yà mí lẹ́nu tí wọ́n bá ránṣẹ́ lọ́wọ́ ó ṣeé ṣe kó máa rúgbó bó ṣe àṣẹ rúgbó yẹn wà ní 20 million tiẹ̀ àwọn èèyàn náà tó kó wọn lé nǹkan tó wà lórí nìyẹn ṣùgbọ́n mo fẹ́ kó lọ padà bá Ọlọ́run wò ó tí èmi àti ìwọ tá bá padà bá Ọlọ́run tó bá wáàyè bá Ọlọ́run wà á rí Ọlọ́run lójúkorojú take it from me ohun táwa ṣe nìyẹn àwa ò mọ lójú ara tiwa àwa bẹ̀bẹ̀ ẹ̀ṣẹ̀ wa ti kọ̀kọ̀ ti gbagba tú fún Ọlọ́run pé kọ́lọ́run kó wẹ̀ wá mọ́ Ọlọ́run sì wẹ̀ wá mọ́ Ọlọ́run wẹ̀ wọ́n náà mọ́ báyìí lórúkọ Jésù Kristi èyí tí Ọlọ́run ti wẹ̀ mọ́ tẹ́lẹ̀ lórúkọ Jésù ẹ̀ẹ́dẹ́ padà di eléyìí lórúkọ Jésù Kristi ẹ jẹ́ ká gbàdúrà mo ní àwọn àdúrà díẹ̀ kan ó dá ẹ jẹ́ ká ṣe báyìí àdúrà mẹ́fà ló wà níbí máa kó mẹ́fẹ̀ẹ̀fà sórí YouTube níbi wá ti rí fídíò yìí wà á rí àwọn àdúrà mẹ́fà yẹn bẹ́ẹ̀ mo wá fẹ́ kó wá àyè tó lọ Ọlọ́run kó kúnlẹ̀ kó lọ bẹ̀ Ọlọ́run jẹ́ kí sáré tú àwọn àdúrà yẹn fún ẹ èmi àfẹ́ gbàdúrà lé lórí ni torí ó ní àwọn kìrìsìtẹ́nì lára láti gbàdúrà ìtọrọ ìdájí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún wa ó ní àwọn kìrìsìtẹ́nì lára mo tútù sọ ẹ̀rí pé tó máa sọ pé ẹ gbàdúrà ẹ̀yin tẹ́jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run tẹ́ wo fídíò yìí ọ̀rọ̀ mi máa yé yín wọ́n ní wàá sọ fún Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ọ̀nà ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì wàá gbọ́ bó ṣe máa gbà àmàgbà orúkọ Jésù bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn tí wọ́n bá gbé wàá sọ fún Ọlọ́run wípé Olúwa gbogbo ẹni tó ní pé èmi máa fọwọ́ sìnkú àwọn ọmọ mi irú ẹni bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ sí sìnkú ọmọ ẹ̀ látòyìn lọ ó yẹ kó gbàdúrà wọ́n máa gbọ́ ariwo tó a máa lo géè nǹkan tó yẹ ti dà nìyẹn ṣùgbọ́n mi fẹ́ kó jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ o mo fìyà Ọlọ́run bẹ́ẹ̀ o kó wá àyè láti gba àdúrà àkọ́kọ́ mo kàn ń kà fún ẹni wà á ní Olúwa ṣàánú má ṣe rántí ẹ̀ṣẹ̀ ìgbà èwe mi lórúkọ Jésù tó bá lọ wo Psalm 25 verse 7 ó ní do not remember the sins of my youth àdúrà kan nìyẹn àdúrà kí n tó máa wáyé ìgbà ni pé Olúwa gbogbo ìwà ọ̀mùgọ̀ mi tí mo ti tó mú mi kọ ọgbọ́n rẹ sílẹ̀ Olúwa dáríjì mi àwọn ìwà ọ̀mùgọ̀ tí wọ́n ti kọ́ wa wọ́n jẹ́ ká kọ ọgbọ́n Ọlọ́run sílẹ̀ ẹni á bẹ̀bẹ̀ fún ìdáríjì bẹ́ẹ̀ ẹni àdúrà kan wà bẹ́ẹ̀ tó jẹ́ ìkẹta ó ní gbogbo ẹ̀ṣẹ̀ òdodo àṣelékè nínú ayé mi Olúwa wẹ̀ dànù ẹni ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ọ̀tọ̀ ní private life wa tàbá ti wá dé church kì í ṣe bí wa system ló sọ wá dé bẹ́ẹ̀ system táwọn bàbá wa ti gbé sílẹ̀ ní yẹn ni pé you can do anything outside the church and do holiness inside the church ẹni wàá sọ fún Ọlọ́run mo sọ lẹ́ẹ̀kan àwọn kan wà ẹni tó mú ayé wa tó mú lọ sọ̀rọ̀ àpáàdì má fi ayé lẹ̀ fún wọn ẹni àdúrà karùn-ún ni mo fẹ́ kó iṣẹ́ lórí gan because lábẹ́ àdúrà karùn-ún o lè yọ 20 prayer points jáde ńbẹ̀ ẹni ó ní gbogbo ibi tí àwọn adarí ẹni tó ti ṣìnà ti mú ẹ̀ṣẹ̀ wọnú ayé mi gbọ́ dáadáa o gbogbo ibi tí àwọn adarí tó ti ṣìnà gbogbo ibi tí wọ́n ti mú ẹ̀ṣẹ̀ wọnú ayé mi ẹni oríṣiríṣi ọ̀nà náà ọ̀nà lè mú ẹgbàá wò ó àárí àìmọye àwọn obìnrin tá a rí tí pásítọ̀ wọn ti bá wọn sùn tí ẹlòmíì tí ì ṣe pásítọ̀ ẹ̀ tí wọ́n pásítọ̀ kan níbì kan tó ti ṣí ìwòwò wọn wò kó o nígbà tí jẹ́wọ́ ẹ̀ fẹ́nikẹ́ni padà sọ́dọ̀ Ọlọ́run kó Olúwa torí àwọn kinní wọ̀nyí yóò bọ́ sí gbangba lọ́jọ́ kan tó o bá jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run lẹ́ni ẹni àìmọye ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì òun láti mú lọ ṣe sacrifice tí wọ́n ti gbé nǹkan jẹ tó ti gbẹ́bọ jẹ o dẹ̀ jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run báyìí kí ìyanu lè bẹ̀rẹ̀ kọ́nà ẹ̀ lè là àwọn kan tí mo sọ gan nìyẹn ẹni ìwọ ló máa gbàdúrà yẹn tábà ní ká máa pè báyìí kò ní ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n wà á lọ sí kọ̀rọ̀ yàrá ẹ̀ wà á tú àṣírí rẹ fún Ọlọ́run kọ́lọ́run lè daṣọ bò ẹ́ àdúrà tó gbẹ̀yìn ẹni ó sọ pé ó ní gbogbo àgàbàgebè tí mo ti bá wọn ṣe látẹ̀yìnwá ẹ̀yìn kọ́lọ́run fàánú gbà mí kó dáríjì mí àwọn àgàbàgebè ó dẹ̀ pọ̀ láàrin Kristiẹni àgàbàgebè think that we are not tala jẹ́ bẹ́ẹ̀ ẹnu wọn náà wo tí o ti bá wọn ṣe erékeré kórókóró tó o dẹ̀ mọ̀ pé o ní ẹ̀bùn yẹn ẹ̀rí o lẹ́bùn yẹn o ṣùgbọ́n tó di pé ẹni ṣe bẹ́ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ọ̀nà ní gbogbo rákàràkà kí wọ́n ṣàlẹ̀ mọ̀ pé ọ̀nà wà bẹ́ẹ̀ abẹ́rẹ́ àwọn àdúrà yẹn òun la máa tẹ̀ jáde a ó fi sórí fídíò yìí mo fẹ́ kó wáyè kó gbà ó lè gbà ní ọjọ́ kọjọ́ tó bá wù ọjọ́ tó bá ti ráàyè ó lè fi ṣèṣọ́ òru ẹni mo sì gbàdúrà pé Ọlọ́run á wẹ̀ mọ́ pátápátá wò ó jẹ́ kí n sọ kíní kan fún wa tọ́lọ̀ bá ń wẹ̀ mọ́ mo bí bá balẹ̀ mi ò fún bẹ́ẹ̀ dá mo sọ̀tọ̀ fún wa ni tí Ọlọ́run bá mú wa ní òní tó bá wẹ̀ wá mọ́ mi ò tí ì rí agbára kò tó bẹ́ẹ̀ ẹni kọ́ tó dẹ̀rẹ̀ wá gbiná dànù ni tó pé o kì í ṣe Sàtánì mọ́ ẹni ẹ̀rú kò ní báyìí nítorí pé kò ní wá bẹ́ẹ̀ ni mo sọ fún wa
ẹ̀rù wàhálà ò ní bá ẹ nítorí pé o ti yàtọ̀ àtàṣọ àtàrà o ti mọ́ torí pé you are not holy in your eyes ẹni o ti tú àṣírí ẹ̀fọ́ ọlọ́run á da aṣọ ìwà mímọ́ bọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lórúkọ Jésù ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa lónìí àyìnyín fún wa agbára yín èyí tó ń ṣiṣẹ́ ẹ wo agbàdúrà lónìí ọlọ́run wa wípé ká ṣàánú wa a fẹ́ bọ́ lọ́wọ́ ìran tẹ́ ti gbé gẹ́gùn yìí a fẹ́ bọ́ lọ́wọ́ ìran tí wàhálà àti ìdààmú ayé ti dé bá bàbá olú ẹ ṣàánú fún wa ọlọ́run ayérayé olú ẹ ṣàánú fún wa as many people as possible tí wọ́n bá rí bẹ́ẹ̀ wípé àwọn ò gbọdọ̀ mọ́ ní ojú ara wọn ṣùgbọ́n wọ́n fẹ́ wẹ ara wọn mọ́ kúrò ní èérí èyí tí wọ́n ti tara bọ̀ ní orúkọ Jésù olú ẹ gbà wọ́n bí wọ́n ti gbàdúrà náà olú ẹ gbà olú ẹ fọ̀ wọ́n mọ́ abẹ́rẹ́ àwọn èèyàn kí ọ̀gọ̀rọ̀ as many people as possible wọ́n padà sí ọ̀dọ̀ yín láti bá yín ní ìbáṣepọ̀ tó dánmọ́rán lórúkọ Jésù olú ẹ ràn àwọn èèyàn lọ́wọ́ mo gbàdúrà fún àwọn òṣìṣẹ́ Ọlọ́run tòótọ́ bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀bẹ́ láàyè iṣẹ́ yẹn á lérè bẹ́ẹ̀ ṣe pinnu pé irọ́ ẹ̀ẹ́ni bá wọn ṣerú ẹ̀ bẹ́ẹ̀ ṣe pinnu pé láyé sẹ́ ẹ̀yin á dúró láti gbé àsíá Jésù láti gbé sókè lórúkọ Jésù Ọlọ́run á fún yín ṣe mo gbàdúrà fún iṣẹ́ ìránṣẹ́ yín lórúkọ Jésù Ọlọ́run á gbìn síbi àbàtà níbi tí ó ti hù níbi tí ó ti dìgí ńlá lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò ṣe rí gbogbo àwọn tí irọ́ ti sú lórúkọ Jésù tí wọ́n tẹ̀ sọ pé àwọn ò tiẹ̀ lọ chọ́ọ̀chì mọ́ ẹlòmíì ti pa fellowship tì ẹlòmíì ò tiẹ̀ fẹ́ gbàdúrà mọ́ mo gbàdúrà mo fún yín ní okun tuntun lórúkọ Jésù Ọlọ́run á fún yín ní okun tuntun Ọlọ́run retí ọ̀gọ̀rọ̀ ènìyàn láti jẹ́ end time army láti mú orúkọ Jésù tẹ̀síwájú lórúkọ Jésù Ọlọ́run yóò tún jí ọlọ́tún yóò sì lù ọ́ fún iṣẹ́ rẹ̀ ògo ni fọ́nrán lókè ọ̀run Jésù Kristi Olúwa wa àmín ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run ìdápọ́tẹ̀ mímọ́ kó máa bá wa lọ kó ràn wá lọ́wọ́ kárójú Ọlọ́run ògo ni forúkọ yín Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Praise the Lord, hallelujah. Praise the Lord, hallelujah. Praise the Lord, hallelujah. Amen.